Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Alhaji Atiku Abubakar tó ṣe igbákejì olórí oko orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún 1999 sọ́dún 2007 ìyún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó sì jẹ́ pé òun ni ó tó díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2019 àti ètò ìdìbò ààrẹ ọdún 2023 tó kọjá. Alhaji Atiku Abubakar ìlà ń ròyìn nípa èyí ó máa ti gbé ìgbésẹ̀ láti fi ba ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ ní orílẹ̀-èdè United States of America tó sì jẹ́ pé àwọn ẹ̀sùn ọ̀daràn tí ó kà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́rùn ètò ló ṣe nígbà tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà inú mà tó fẹ́ jí dìde báyìí láti jẹ́ kí wọ́n fi ba ti Tinubu jẹ́ bí ètò ìdìbò ààrẹ ọdún tó ń bọ̀ bó ṣe ń súnmọ́lé. Ilé-iṣẹ́ kan tí Atiku Abubakar tí ó gbà láti máa ṣojú fún ní orílẹ̀-èdè Amẹ́ríkà láti máa bá àwọn olóṣèlú ìjọba Amẹ́ríkà àti àwọn alẹ́nulọ́rọ̀ l'Amẹ́ríkà sọ̀rọ̀ láti jẹ́ kí wọ́n gba tiẹ̀ àti láti máa bá ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ fún ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ilé-iṣẹ́ náà tí Atiku san mílíọ̀nù kan ó lé igba ẹgbẹ̀rún $1.2 million èyí tó súnmọ́ bílíọ̀nù 2 náírà owó ilẹ̀ Nàìjíríà. Ilé-iṣẹ́ náà tí Atiku san òbítíbitì owó ìfúnlọ́dún yìí láti ṣiṣẹ́ fún odidi ọdún kan ìyún ilé-iṣẹ́ tó ń pè ní Von Batten Montague tó wà ní ìlú New York City ní orílẹ̀-èdè United States of America. Àwọn ló máa ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí Atiku sanwó fún wọn láti máa tún orúkọ ẹ̀ ṣe àti láti máa bá ti Tinubu jẹ́. Ní báyìí ilé-iṣẹ́ Von Batten Montague wọ́n máa ti lọ kọ ìwé sí ìjọba Amẹ́ríkà àti gbogbo àwọn aṣòfin Amẹ́ríkà wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò yẹ ẹni tó ń darí orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ó lọ́daràn ní ààrẹ. Ó ní ọdún bíi 1988 sí àárín ọdún 1992 ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn kan náà ń gbé egbòogi olóró ni wọ́n ń gbé wọ orílẹ̀-èdè Amẹ́ríkà láti ta oní Tinubu àti àwọn bíi Abíọ́dún Agbélé àti ẹnìkan tó ń jẹ́ Adégbóyèga Muiz Àkàndé tó jẹ́ olórí wọn ìnàjọ ń gbóògùn olóró wa Amẹ́ríkà èyí tó ní Amẹ́ríkà mú wọn tó sì ní wọ́n ṣe ìdájọ́ fún wọn níbi tí Tinubu àti àwọn èèyàn tí wọ́n ti jẹ́wọ́ pé lóòótọ́ làwọn jẹ̀bi àti pé gbogbo owó táwọn rí níbi iṣẹ́ ọ̀daràn náà àwọn ti yọ̀ǹdẹ̀ fún ìjọba ilẹ̀ Amẹ́ríkà. Ó ti jẹ́ pé Tinubu ti sọ láìmọye ìgbà pé kò sóòótọ́ nù ọ̀rọ̀ yìí tí ilé-ẹjọ́ Nàìjíríà náà tún ti dẹ ẹjọ́ náà nù lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023. Ṣùgbọ́n ní báyìí Atiku Abubakar tún ti jí ẹjọ́ ìdìde ò nípasẹ̀ ilé-iṣẹ́ tó gbowó fún láti máa bá ti Tinubu jẹ́. Bẹ́ẹ̀ ni àwọn yẹn ti kọ lẹ́tà sí àwọn aṣòfin àti ìjọba Amẹ́ríkà láti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Tinubu tọ́rọ̀ yìí tó sì ti ń jà rìnrìn ní orí ẹ̀rọ ayélujára dàsìkò tá a ṣàkójọ.